tó bá jẹ́ ìròyìn tí mo gbọ́ lórí ìkànnì kan tíwèé ìròyìn gbé jáde pé ààrẹ bàbá wa Excellency Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ pé inú wọn ò dùn sí ọ̀rọ̀ tí olóyè májàsọ́lá Sunday Igboho sọ nígbà tí ó ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ fún sáà kejì. Tó bá jẹ́ òótọ́ ni ṣé ààrẹ ní ká sọ pé kò mọ̀ọ́re ni àbí olóyè Sunday Igboho ní ká sọ pé tí wọ́n sọ ó kù díẹ̀ káàtó? Mo ṣètò kan lórí olóyè Sunday Igboho. Gbogbo ẹ̀dá ló mọ̀ wípé èmi fẹ́ràn olóyè Sunday Igboho dáadáa, torí kò sí àìmọye ètò ni mo ti ṣe fún olóyè Sunday Igboho. Kíjọba ó wò ó náà, kí ló ṣe, kí ló ṣẹlẹ̀? Ṣé rí ajìjàǹgbara olórí orílẹ̀-èdè tó bá yọ ajìjàǹgbara kúrò nínú ọ̀gbun àti wàhálà, kò sí nǹkan tó burú bírú ajìjàǹgbara bẹ́ẹ̀ tó bá ṣe àtìlẹ́yìn fún olórí orílẹ̀-èdè yẹn. Ṣùgbọ́n ẹnu àgógó eléyìí tí mò ń sọ yìí, mi nítorí pé mo fẹ́ràn olóyè Sunday Igboho tàbí àwọn èèyàn fẹ́ràn olóyè Sunday Igboho kí n má sọ. Mo sọ lórí ètò yẹn, mo ní olórí ẹ̀sìn, baálẹ̀, ọba, olórí ìran, wọ́n máa ń súre fún gbogbo àwọn tó bá ń dupò òṣèlú tó bá wá síwájú wọn ni. Wọn ò gbọ́dọ̀ yan ẹnìkan láàyò tàbí ìkan nípọ̀sìn. Wọ́n yẹn ni pé wọn ò gbọ́dọ̀ ṣòṣèlú. Tí wọ́n bá wá ṣe àtìlẹ́yìn fún èèyàn kan tí wọ́n rí quality kan nínú ẹ̀, wọn ò gbọ́dọ̀ fi hàn. Àdúrà ni wọ́n máa fi ràn lọ́wọ́. Ìjọ tó lórí ẹ̀sìn, ọba, tí wọ́n bá ti ń ṣe òṣèlú, àwọn other side, apá kejì olóṣèlú tí wọ́n yàn láàyò yẹn, wọn ò ní fẹ́ràn ẹni yẹn mọ́. Ó dẹ̀ ní ó lè padà, àbọ̀ rẹ̀ lè padà wá lọ́jọ́ iwájú sórí ẹni yẹn àti ìran ẹ̀. Mo sọ, mo ní fìlà tí olóyè Sunday Igboho dé tó jẹ́ ti APC, kìbá mọ́ rí bẹ́ẹ̀. Wọ́n bá dé fìlà bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency, wọ́n ṣàtìlẹ́yìn fún wọn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé wọn kọ́ ní APC, ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ló fẹ́ràn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ràn olóyè Sunday Igboho fọ olóyè Sunday Igboho. Kìbá mọ́ ti mú àwọn ọ̀rọ̀ kan dání. Eléyìí tí wọ́n ní wọ́n sọ, tí wọ́n ní ó bí ààrẹ nínú, pé inú ààrẹ ò dùn, àlẹ́jẹ́lè bí ìròyìn yẹn ṣe lọ. Ó ní ṣe pẹ̀lú èyí tí wọ́n ní kí Àtíkù àtòbí kí wọ́n má gbé sára àwọn kọjá mọ́ṣáláṣí wá sílẹ̀ Yorùbá. Ẹ má jà tanra wa jẹ, ó kù díẹ̀ káàtó. Wọ́n ní táàrẹ ń sọ náà ní wípé ọmọ Nàìjíríà lẹ́verbody. Ó dàbí kí wọ́n sọ fún ààrẹ kọ́mọ̀dé north tàbí ilẹ̀ Ìgbò láti wá polongo. Kan sọ pé Òbí nìkan ní wọ́n fẹ́ rí ní east, Àtíkù nìkan ní wọ́n fẹ́ rí ní north. Irú àwọn ọ̀rọ̀ yìí, ẹ má bínú o, gbogbo wa la jọ fẹ́ràn olóyè Sunday Igboho. Wọn ò bá mọ̀ ṣe òṣèlú dé level yẹn. Toró ti ń di fàkájà ń sìn. Agbẹnusọ Àtíkù, Paul Ebe, òun náà padà ó sọ̀rọ̀. Ó padà ránṣẹ́ sí olóyè Sunday Igboho pé olóyè ń kọjá ààyè ẹ̀. Ìtó jẹ́ kí n sọ̀rọ̀ rèé. Ọ̀rọ̀ tó padà sọ fún olóyè Sunday Igboho, kì í ṣe olóyè Sunday Igboho nìkan ló sọ sí, gbogbo ọmọ Yorùbá ni. Ṣùgbọ́n a lè bá wí, torí ẹni tí wọ́n bá bú yẹ ẹ̀ pé yóò bà yẹ ẹ̀, ó ṣeéṣe kóun náà sọ pé yóò bà yà tiẹ̀ padà. Àwọn ọmọ yẹ ẹ̀
nìkan fọpọlọ sí pé ẹ̀gbọ́n àwọn ló kọ́kọ́ búyà ẹni tó búyà àtàwọn náà. Ìdí tá a ṣe ní ẹnu àti sọ̀rọ̀ nìyẹn. Gbogbo tó bá jẹ mọ́ àtakò fún alátakò lásìkò òṣèlú, gbogbo wa la mọ̀ pé kò dáa. Ó lójú ẹni tó ṣèlú fìtì o. Èèyàn lè ṣàtìlẹ́yìn fún èèyàn láì darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan. Irú ipò tó lóyè Sunday Igboho wà nù. Mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ lè má fẹ́ràn ẹ̀ nítorí ìfẹ́ ta ní sí olóyè Sunday Igboho. Ṣùgbọ́n mo tún dúró, mo tún sọ fún yín wípé kò sí ní tó burú kó lóyè Sunday Igboho kó fẹ̀mí ìmoore hàn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency. Ṣùgbọ́n irú ọ̀rọ̀ yìí lè kó bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra wọn. Tí ẹ bá wálẹ̀ Yorùbá tí wọ́n ní wọ́n wá ṣe campaign, if anything happen, gbogbo ọmọ Yorùbá, if anything happen sí wọn, wọ́n á ní ẹ lọ gbé wá, olóyè Sunday Igboho sọ báyìí. Kódà àwọn olóṣèlú fúnra wọn, torí wọ́n lè sọ pé torí kí wọ́n lè lo olóyè Sunday Igboho against àwọn ẹ̀yà yòókù ni wọ́n ṣe free wọn. Àwọn fúnra wọn lè dáràn bora wọn lọ́rùn kán dẹ̀ fi gbé olóyè Sunday Igboho lọ́rùn. Wọn ló ti wí bẹ́ẹ̀. A ní tó ṣẹlẹ̀ yẹn, ṣé àbùkù olóṣèlú burú, wọn a máa dáná sunlé ara wọn tí wọ́n là látakò àwọn ni. Then ẹ fẹ́ ẹkọ̀ bitter truth lètò yìí wà fún. Bí ìyá mi bá ṣe àṣìṣe, á sọ o. Olórí ìlú, ajìjàǹgbara ìlú, baálé baálẹ̀, ọba ìlú, olórí ẹ̀sìn tó bá ṣòṣèlú, ó ń rìn nípasẹ̀ àbùkù ni o. Ọlọ́run ràn á lọ. Gbogbo àwa tá à ń sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn àti Sultan wọn agree, wọn ò ṣe gbá Sultan. Ṣé ẹ gbọ́ wípé ní on the 15 of March, Sultan wá sí Àbújá lọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n dẹ̀ wọlé sí ìpàdé ìdákọ́ńkọ́. Ìròyìn gbé. Wọ́n ní nítorí wípé Sultan ò sí nílé lásìkò tí bàbá wa Excellency ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà káfàtà tí wọ́n pe gbogbo ọba sípàdé lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ kó wá. Wọ́n ń jà. Ọlọ́run ọba wa ṣe o. Wọ́n lọ́rọ̀ ààbò ni wọ́n discuss. Wọ́n ní allegedly. Tó bá wá jẹ́ wípé bàbá wa àti Sultan, ààrẹ orílẹ̀-èdè àti Sultan ń sọ̀rọ̀ nípa ètò ààbò, kí lẹ wí o? Báwo lẹ ṣe fẹ́ ṣe o? Àwọn ṣe bá wọn sọ̀rọ̀ àwọn tó ń protest lórí ọ̀rọ̀ Trump. Torí ó likely kí Sultan mọ́ like bí wọ́n ṣe ń protest lórí ọ̀rọ̀ Trump àti Israel. Ṣé ẹ bá wọn sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ Sharia yẹn, ẹ sọ fún wọn pé Kristẹni àti àwọn oníṣẹ̀ṣe wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kí ni wọ́n wí? Wọ́n insist ni àbí kí ni wọ́n sọ? Wọ́n ní àwọn jáwọ́. Bí wọn ò bá jáwọ́ lórí ọ̀rọ̀ Sharia, ègúró tẹ̀yìn ní fàǹfà. Torí kò possible. Ẹni tó bá fẹ́ ṣe Sharia kó lọ ṣe nílùú ẹ̀. Àwa àtàwọn èèyàn yìí ò ń ṣe nǹkan kan náà. Oníṣẹ̀ṣe pọ̀, Kristẹni pọ̀, ìyanijẹni, ìfẹ̀tọ́ ọmọnìyàn dún ọmọ ènìyàn ní láti fi agídí mú ènìyàn ṣe nǹkan tí ó fẹ́ tẹ́niyàn ò dẹ̀ fẹ́. Torí èmi ò mọ̀ ètò ààbò tẹ́ ẹ fẹ́ ẹ̀yin àti Sultan fẹ́ discuss tó fẹ́ fọ́fọ́ ọmọ Yorùbá. Wà aware constitution yẹn, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá lẹ́tọ̀ọ́ sí, wọ́n lè bá wa sọ síta nǹkan tó wà ńbẹ̀. Tó bá jẹ́rọ́ làwọn tó ń ṣe allegedly tí wọ́n ṣe interview wípé wọ́n mention Sharia láìmọye ìgbà nínú constitution. Ìjà tẹ́dẹ̀ ń jà ní wípé àwọn ò fẹ́ constitution orílẹ̀-èdè Western kínní, àwọn fẹ́ Sharia. Bàbá wa ṣe wòran kan gba constitution orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ jẹ́ ààrẹ lórí ẹ̀ lọ́wọ́ yín, kan gbé Sharia lé yín lọ́wọ́. So possible? Ẹ̀yin lẹ máa ṣàlàyé fún wa. Kí lẹ̀ ń ṣe láti dẹ́kun àwọn afẹ̀míṣòfò? Kí ni Sultan ń sọ? Ó ṣòro sọ fẹ́ni tí ò fẹ́ gbọ́. Tó rárá wọn kò tọrọ. Bàbá wa, àsìkò tẹ́ ẹ wà yìí, inú àwọn èèyàn ò dùn rárá.
ẹ sinmi, ẹ̀ ń wá àwọn tí ó dá ilé iṣẹ́ lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Kò sí ètò ààbò, ṣáwọn tó fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ etí wọn di. Gbogbo travelling yẹn kí ni ìtumọ̀ ẹ̀? Tó bá jẹ́ lórí bí ètò ààbò ó ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò mọ́rọ̀ òṣèlú dání, you are welcome, ẹ ṣé, àdúpẹ́ lọ́wọ́ yín. Ṣùgbọ́n tó bá jẹ́ ibi tí ò ti ní fẹ́ fún aráàlú, tó sì jẹ́ lórí sharia, jihad, islamization ni, Ọlọ́run rí everybody. Ṣùgbọ́n à ń rí pé ń gbìyànjú, bí ò ṣe wá yọ yìí, inú wa ò dùn sí, kò jẹ́ ká kó ìgbìyànjú yẹn jẹ, torí ojoojúmọ́ ló ń gògò sí. Tá a bá ní nọ́ọ̀tì wọ́n ti ń para wọn, wọ́n ti ń jiyàn gbé nídìí ayùn rẹ̀ ń bàdàn, ẹ mọ iye èèyàn tí wọ́n ti pa lọ́wọ́ l'Oǹdó. Ṣé ìlú yẹn náà wá tóbi débi pé kó mọ̀ ṣètò ààbò ń bẹ? Ààrẹ, a mọ̀ pé ń fáwọn gómìnà ní security vote, àwọn ni olórí ètò ààbò wọn, a kàn ń bú ààrẹ nìkan ni. Ó yẹ ká bẹ̀rẹ̀, torí àwọn local government náà ti lẹ́tọ̀ọ́ sí àwọn nǹkan tó kàn wọ́n láti local government. Ẹ̀yin honourables dé state government dé federal government, tẹ́ ẹ dìde láti àwọn àdúgbò kọ̀ọ̀kan, tẹ́ ẹ dẹ̀ fi jọ́ kan ronú nípa ètò ààbò bí ẹ ti dìde, tí ẹ dẹ̀ ń gbowó ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ kí tẹ́ ẹ bá fi ṣe nǹkan rí yóò padà bàjẹ́ lójú ẹ̀mí. Ó wà lára yín. Ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá, Ṣeun Agboola lórúkọ tèmi. A tako ìjọba kankan o, ṣùgbọ́n àwa àti àwọn ènìyàn, èdè wa ò papọ̀, ìrònú wa ò papọ̀. Ó rọrùn fún wọn láti pa ènìyàn, kò rọrùn fún wa láti pa ẹranko. Ṣé nǹkan kan náà ni wá? Ẹ̀sìn wọn yàtọ̀ sí tiwa, ṣé nǹkan kan náà ni wá? Àgbọ́yé wọn yàtọ̀ sí tiwa, ṣé nǹkan kan náà ni wá? Kí ló wá yẹ kó ṣẹlẹ̀ nígbà tá a kì í ṣe nǹkan kan náà, tó sì jẹ́ pé wọ́n fẹ́ máa pa wá bí ẹran? Tí ọmọ Yorùbá, bàbá wa Bọ́lá Ahmed Tinubu sì wà lórí àga, kí lẹ fẹ́ ṣe fúnran Yorùbá tógun òfin ní kó wa lọ? Ọwọ́ yín ló kù sí o. Bá a bá bẹ̀tù orí ara wo, bá a bá ń sọ̀rọ̀ ìjọba, ẹ̀yin ló lórí ìjọba, ẹ bá wa ṣe kódà o. Ṣeun Agboola lórúkọ tèmi.